أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run, atọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ìkẹ́ Ọlọ́run, ọlá Ọlọ́run kó máa bá Ànábì àti àwọn ará ilé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí. Ìkẹ́ Ọlọ́run kó bá Ànábì àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí ní àpapọ̀. Lẹ́yìn ọpẹ́ wa, nǹkan kan ní pa mí lẹ́rìn o. Àfáà kan tó ní àwọn èèyàn máa kí ó pè nǹkan kan, àwọn èèyàn wá ń gàn bí mistake tó náà ti jẹ̀bi wá tẹ́lẹ̀, Abdullahi ọmọ Arikat. So mo wá sáré kan mo sì fẹ́ bẹ̀rẹ̀ fídíò náà. Abdullahi ibn Uraykidh sí ni. Ìkẹ́ Ọlọ́run kó máa bá Ànábì àti àwọn ará àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí ní àpapọ̀. Kọ̀sàbásì nínú sísí kásáré ń bọ̀ tàbáyì, ṣùgbọ́n ọ̀rọ̀ kan ń lọ lọ́wọ́. Ìdí méjì ló jẹ́ kí n fẹ́, tàbí ìdí mẹ́ta ló jẹ́ kí n fẹ́ sọ̀rọ̀ lórí rẹ̀. So àwọn ọ̀rọ̀ tí máa dẹ̀ sọ náà yóò pín sọ́nà bíi mẹ́ta láì ní gbàsìkò rárá. Òun náà ni àfáà tí ó gé orí èèyàn ní ìlú Ìlọrin, tí wọ́n ló kun èèyàn, ìyún girlfriend ẹ̀, àfẹ́sọ́nà rẹ̀, tí wọ́n ló kun nígbà téèyàn kun ẹran. So oríṣiríṣi jíjáde làwọn èèyàn tí wọ́n ń jáde tí wọ́n ń sọ̀rọ̀. So a rí náà àwọn ẹlòmíì tí wọ́n sọ pé no Súfí ó ní nǹkan kan. So ohun tí Súfí ń kọ́ èèyàn náà kálukú sáà ń sọ tiẹ̀. So ló jẹ́ kí n wá gbé wá pé ìjẹ́ ìpànìyàn wà nínú Súfí. Tí táwọn nǹkan ìbá ṣẹlẹ̀, Ọlọ́run ní la yajrimannakum shana'anu qawmin. Ìjà ráńkọ̀ tí bá ń bẹ láàrin ẹ̀yin àtẹnìkan, ẹ má jì ọ́ sọ yín di pòkì ala alla ta'dilu, débi pé ẹ fi ní lè máa ṣe déédé. I'dilu huwa aqrabu littaqwa. Ọlọ́run ní ẹ ṣe déédé o. So ibi ìṣe déédé ló súnmọ́ bẹ̀rù Ọlọ́run. So ibi ìṣe déédé ló súnmọ́ bẹ̀rù Ọlọ́run. Kí ọmọ tí nǹkan yìí ṣẹlẹ̀ sí, gbogbo wa náà la rí. Kódà èmi mo lórí péjì ẹ̀ tí mo rí orúkọ tí wọ́n kọ, mo wá lọ wò ó, mo wò jìnnà gan dé ọ̀nà bóyá bí ọ̀nà Júùn ọdún tó lọ tí mo wo gbogbo àwọn nǹkan rẹ̀. So a rí pé ọmọ ẹ̀ tí wọ́n bá ní ká wò ó súnmọ́ Kọ̀dìríyà, torí bí bàndìrì àwọn ní àní, ó súnmọ́ Kọ̀dìríyà. Ní ìsìnkú máa dákọ̀ àwọn àfáà, kódà àmọ́ tẹ̀fsírì tó gbé sórí ìkíní rẹ̀ tó fi wáyé pé ìsọ pé lè kí ó kan ló ti kéwo, ṣùgbọ́n ó bìlọ́ǹgì sáwọn ibìkan. Téèyàn bá lọ wo kíní rẹ̀ dáadáa, àwọn àfáà tí ń gbé wá sórí kíní rẹ̀ àti gbogbo àwọn ẹ̀sọ́, mo ti ní kan nínú wọn ti jáde tó ti deny rẹ̀ pé àwọn kan nìkan wọn ọ̀dọ̀ sáré ni, àwọn òun ò mí ní bí irú eré sísá bá wọn. So ṣé Sufism tí ń lọ kọ́yàn ní lílọ pààyàn, àbáwọn Súfí la pààyàn? Àwọn Súfí ìsapààyàn, ó Súfí wọn ìsapààyàn. Kò sí ìpààyàn nínú Súfí. Ẹ má jẹ́ kí irú àṣìṣe táwọn máa ń bọ́ sí
àwọn ò gbọdọ̀ bọ̀ bẹ́ẹ̀. Mọ̀ ń bọ̀ bí tọ́ dá wà lálẹ́ o. Ẹlòmíì gá kàn máa ń da gbogbo nǹkan papọ̀. Ẹlòmíì gbà pé tọ́ bá ti jó ń súnfí o gbọ́dọ̀ jò jálábì. Pé ó ń jálábì ló ń súnfí, ó ń súnfí ló ń jálábì. Kì í ṣe gbogbo ẹni tí bá ń pàpè mára nǹkan. Kì í ṣe gbogbo ẹni tí bá ń pe àpè mára nǹkan pé ní tí mò ń jẹ́ ni o. Kì í ṣe gbogbo wọn náà ló ṣe bìlọ́ǹgì sí bí nǹkan yẹn. So kì í ṣe gbogbo ẹni tí bá ń pàpè mára nǹkan ló ṣe bìlọ́ǹgì sí bí nǹkan. Ó lè máa pàpè mára rẹ̀. Kọ́kàn rí pé ibi ìdùn sí ìranù jẹ́mi náà sọ para wọn ni mí. Lápẹẹrẹ ní ìsìn, èmi máa tí ń pàpè mára súnnà tó ṣe jálàbí ju táńdálẹ̀ lọ. Láwọn òrìjínà jálàbí tó jẹ́ pé tó náà bá sí mo sọ̀rọ̀ àwọn àfáàlù súnnà. Kódà tẹ́ bá rí ń ta irun gbà wà ó dá sókòtò sí àbí ó gé sókòtò. So tíyìn wá mẹ́ pé súnnà ló ní ó ṣe jálàbí. Ibi tí mo fẹ́ lọ ni wípé a rí nínú onísúfí tọ́pọ̀ táwà mọ̀ tó jẹ́ wípé kìí só ń jálábì, kódà ó kórìíra jálábì tó níṣẹ́ rẹ̀ lọ́wọ́. Kódà téèyàn ò bá ṣọ́ra èèyàn fọ́ọ̀lù sí tíráàpù wọn látara ìwà tó níwà. Ó dẹ̀ níjọmọlúàbí, ó ń bá kíní rẹ̀ lọ, ó níṣẹ́ lọ tí a ń pọ̀ bá nínú àwọn àgbà ṣéwù. Ẹ mọ̀ pé ó ní ṣe báwọn àbá ní àwọn pákéjì. Ní tí mò ń sọ ẹ̀ kí ṣe kí mo fi ń pèsè Sufi, ṣùgbọ́n déédé àdáàlà tí mo ṣe déédé ẹ máa jọ wà níbi ká má máa wo kì í ṣe Chelsea àti Barca là ń ṣe. Kí àwa la gbọ́dọ̀ rárá ọ̀rọ̀ Chelsea àti Barca kọ́. So rárá ẹ má jà máa ṣe tàmíìmù. Gbogbo àwọn Sufi ń sọ̀rọ̀ ń pa ìlànà tọ̀ríkọ̀ ní ìsìn o àbí Sùfíyà o. Kì í ṣe kéésì mọ̀ sọ pé ìlànà yẹn dá àbí ìlànà wọn dá o. Bó ń Sufi ṣe rí ó níwà tó. Lásìkò tá a wà ẹ̀, àwọn bàbá wa tí wọ́n ṣe lọ wọn ò rí nàrà àwọn nǹkan kankan. Gbogbo ẹni wá gbà. Àwọn fi rí pé taqarrubu ila Allah káwọn ò fi súnmọ́ lọ. Ìgbà tí àwọn ìmọ̀ ń gòkè sí àrí ń tọ́wà lábẹ́ rẹ̀ ẹ ń bá túṣu désàlẹ̀ kòkò torí pé ṣé bàdà ní gbogbo bàdà ti wà nínú bá nàbí ṣe kọ́ wa sallallahu alaihi wasallam. Kì í ṣe pàṣẹ máa ṣe sinadà sẹ́nìkan ríráyé sá òní ẹ̀ ń pè ní Sufi. So àwọn tí wọ́n ń bẹ ní ìsìn èwo lọ ráyé sá. So èwo lọ ráyé sá. Ó yẹ ká lọ síbi wípé kí ló fa ní tí ẹ fi ń ká ẹnìkan ní mufti kan sọ pé tọ́ bá jẹ èèyàn tó bá fẹ́ jẹ èèyàn kan wọ́n sọ̀hún kì í ṣe pé Sufi lọ́kọ̀ so sẹ́rí ẹja máa ń gbá àwọn akẹ́kọ̀ọ́ kan yé kì í ṣe pé àsọpọ́ọ̀tì nǹkan tí wọ́n ń sọ ṣùgbọ́n déédéé tí wọ́n kà jáde nínú tí àwọn tó kọ tírà Sufiya tó bá ti wà ń bẹ̀. Bọ̀tí tèmi jẹ́ kó yé ni pé ìpààyàn kì í ṣe pé Sufi ló gbé wa. Ní tó pilẹ̀ Sufi ìbáàdà ni ìjọsìn ni àbí tí èèyàn bá kéwú jìnnà dáadáa àníyàn ìjọsìn ni ṣàìtàn padà yé sí. Bó ṣe jẹ́ pé ní tí wọ́n ń pè ní súnnà pé áàlù súnnà so ìtẹ̀lé ànábì sallallahu alaihi wasallam bá ànábì ṣe ṣe báwọn sàhábà ṣe ṣe olópilẹ̀ rẹ̀ àwọn kan náà dé wọ́n yé sí. So ìfẹ́ tó ń sọ̀rọ̀ lọ bí ọ̀rọ̀ Salafi 1990 mọ́kọ́ fẹ́ jáde nígbà tọ́rọ̀ wà ń gbà náà. So kò sí ti ń jẹ́ mu tí ó kọ́ sọ́njò nìna so ti báyìí kò sí ti ń jẹ́ Salafi 1990 gbogbo ẹ̀ náà ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń dá sí gan ọmọ ń pa rẹ̀ níjọ́ tọ́rọ̀ ń bá mú gbà láyè wa ń sọ sítórì kì í ṣe sítórì ọ̀rọ̀ ti Saudi o ilẹ̀ Yorùbá yìí ti ilẹ̀ Yorùbá yìí kí ló fà tí kálukú fi ń ní ìmọ̀ ara wọn. So Sufiya ìbáàdà ìjọsìn ló pilẹ̀ rẹ̀ àfi tí mò ń sọ yìí fi wáyọ̀ náà nìkankan ní tó bá yé kálukú ẹ̀jẹ̀ kọ́ sàlàyé rẹ̀ ibi tí ń sàlàyé náà lẹ́yìn náà ti píkì òdodo pé kílẹ̀ ní ìfẹ́ yọ nígbà Ọlọ́run fún kálukú ńlá ká kìí ṣe èbú ẹ̀rà ká máa bú rẹ ní nǹkan ní àwà ẹ̀ ẹjẹ́ àwọn èèyàn gbọ́ mímọ́ yìí
Súfì kọ́ lọ́kọ́ yẹn ní lílọ pààyàn. Wallahi ní tó yé mi o, ṣùgbọ́n tí mara ẹni tó fún mi lẹ́fídẹ́ǹsì màá sọ pé ok, a tún ti rí kanú tí àbáyé. So ẹ má jẹ́ ká ti torí pé à ń sọ pé súnà ní káwọn yóò ṣe, kíní kan ní káwọn yóò sí gbá, káwọn yóò sí báyìí. So káwá rí lápsìsì kan káwọn pé à ń torí rẹ̀ rárá. Kọ̀sẹ́ni tí ò lè bọ́ rúnú mistake bẹ́ẹ̀. Kì í ṣe pípa yẹn ní mistake tí wọ́n ń sọ pé kó rí pé ẹni táwọn jọ ń fa nǹkan mistake kan kó fẹ́ máa lò gẹ́gẹ́ bí evidence. Kọ̀sẹ́ni tí ò lè bọ́ bẹ́ẹ̀. So ẹ á wàá lọ síbi pé kí ni ń fa táwọn àáfàá fi ya gírígírí. Tó ní Súfì ọ̀bàbà gbógun táwọn nǹkan aládàáwò ni ó náà ń sọpọ́ọ̀tì ìbàjẹ́. Bálùsúnà ọ̀bàbà gbógun tí aládàáwò ni ó náà ń sọpọ́ọ̀tì ìbàjẹ́. Ẹ jẹ́ á lọ kí ni Genesis? What are the causes? Kí ni àwọn nǹkan tó fa nǹkan yìí? Torí pé tá a bá ti mọ root problem, a kàn máa mú mọ́ṣálá lórí. Àkọ́kọ́ ń tó fà òní jálàbí. Òun ló kó 90% níbẹ̀ jálàbí ṣíṣe. Bí mo ti dákọ̀ jálàbí ó ń bẹ nínú fídíò àwọn onísúfí tá ará lùsùn náà ti ń gé fídíò onísúfí tí ó sì gbé sórí platform ẹ̀ pé ó ní ó Ṣéhù Lágbájá ló tako jálàbí. Ó fi hàn pé ọ̀tọ̀ ni jálàbí, ọ̀tọ̀ ni sufism. So jálàbí ọ̀tọ̀, súfí ṣíṣe ọ̀tọ̀, alùsúnà súnà ọ̀tọ̀, jálàbí ọ̀tọ̀. So èèyàn lè jẹ́ àní èmi máa lùsúnà tí ọmọ pẹ̀lẹ̀ lálùsúnà tó sì sí jálàbí dáadáa lẹ́nu. Sẹ́yìn káwọn èèyàn modernize, àwọn èèyàn ń ṣe rúkìá test náà pé ẹja ṣe rúkìá test. Sáyẹn wà lára ẹ tí ó sì ń bẹ̀, so ẹ kò sanwó test ẹ sì gbá ẹ ṣàwó. Àwọn èèyàn tó modernize jálàbí ìlú ìtòsí bá ti pọ̀ oríṣiríṣi nǹkan ni ó wà. Oríṣiríṣi nǹkan ni ó wà. Ṣùgbọ́n kì í ṣe pa wà lórí fídì pàǹsì competition ta ní òun ní àbí kí kò sí ní evidence kí àdánwò ọ̀sẹ̀lẹ̀ sẹ́nìkan kẹ́nìkan á bọ́ta pé ó nu nígbà àwọn òṣèṣẹ́ lọ́jà lẹ́wọ̀ sí àwọn àdánwò àwọn gbogbo àwọn nǹkan kọ́lẹ̀ rí bílù yìí ṣe ló kékeré ọ̀pọ̀lọpọ̀ ya wèrè báwọn nkọ́lẹ̀ rí ẹ̀sìn ọ̀tá rẹ̀ kí n tẹ́ àdánwò ṣẹlẹ̀ sí bá pìtì náà ìyẹn ṣe evidence láfi máa ń sọ ẹnìkan kan ò lè rí èmi o kí wọ́n bọ́ta kọjá yí pé àdánwò tó ṣẹlẹ̀ sí ilé kí ó kan àbí tó ṣẹlẹ̀ sọ́mọ ilé kí ó kan àbí tó ṣe kinní kan làwọn afẹ́ fi lò gẹ́gẹ́ bí ẹ̀rí rárá. Ẹ̀sìn tẹ́ ẹ bá sọ táwọn bá ti wá tẹ̀sẹ̀ pé ń tẹ́ ẹ sọ yóò rí bẹ́ẹ̀ nínú ẹ̀sìn ẹ̀yin lẹ́ẹ̀ drive ẹ̀ lọ́bù mi ọ̀rọ̀ ẹ̀sìn lọ́kàn wà àbẹ́ bá fẹ́ ráìdì wa sọ́tẹ́ ṣùgbọ́n pé ó nu rárá. Now jálàbí àkọ́kọ́ tí ń fanú jálàbí yẹn náà wà tó ní ẹ jẹ́ ká gbọ́ yé jálàbí láyé john ní ìsìláhù jálàbí torí pé gbólóhùn jálàbí yẹn lè rí inú tíà tábàkà ń tara wa ni kò sí báàbù kankan nínú tíà kankan afátọ̀ bá sì lọ wà kọ́ bọ́ọ̀tà kọ́ sọ fún wa bá inú tíà fíkìú ni o inú tíà kìdá ni o inú tíà náwó àbí kíníkà o tí wọ́n ní báàbù jálàbí agbọ́nrin bí ẹni sí jálàbí ni kò sí nínú tíà kankan. Fídì kí ó lọ́fẹ̀ wọ́ọ̀sì jù ní ilẹ̀ Yorùbá yìí ní tí gbogbo àwọn tó wà ní fídì òkè kọ́ ọmọ kan bọ́ síta ní ìfikún ló ń ṣe mẹ́sìn kọ́ wa máa kírètì tọ́píìkì kan tí ò sí inú gbogbo sílábọ̀sì tọ́kọ́ látọ̀dẹ̀ lẹ́bù tó fi parí. Kó ní tó ń fẹ́ treat ọ̀dọ̀ hospital lẹ̀ ọ wá ní hospital wọn o ní tó ń lọ gbàwé lé lórí ní ẹni táyé ń ṣe spiritual attack ọdẹ ní pé n tó ń gba doctorate lé lórí níbo ó ní college of medicine sẹ́wọ̀n táwọn yẹn bá rí i pé wọ́n wá mẹ́nìkan dé ó ní ìyá ẹni ṣe ọ́ tó ọ̀rọ̀ yẹn wá di wàhálà tíjọba bá ní certificate wo lọ́ba kì í ti ń sọ kó wa lọ gbé certificate UIL degree ní faculty of medicine ṣé fíìdì kankan lè ṣe gbogbo tí ò sí inú tíà tí ò sí nínú tá a lọ kọ́ ní kéw làwọn èèyàn máa jàre lórí
báàbù fìdá ẹ sọ bí báàbù fìdá ọ̀rọ̀ fìdá ọ̀tá nǹkan tó tẹ̀sẹ̀ ń sí conference lé lórí conference ìyàwó lẹ́ ń ṣe lé lórí ní tẹ́fẹ́ sí conference lé lórí tẹ̀ lérí ká pé wọ́n fún ní tọ́píìkì báyìí ṣe nígbà tí ẹ̀ka ń waste àsìkò rẹ̀ bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ Jalabi nínú tí àwòlọ́ wà but ìlú yìí ó fààyè gbá dẹ̀dẹ̀rìn tọ́pọ̀ pàtàkì jùlọ ń gba social media tiẹ̀ wà dé àwòrán wa kó social media gan ó fẹ́ kéèyàn fẹ́ ó jẹ́ kéèyàn fẹ́ máa ra sáfún díẹ̀díẹ̀ kéèyàn má di ẹ wọ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà súnà náà àwọn náà ti ń ṣe dẹ̀dẹ̀rìn lórí social media ẹ̀ ń lò dé àfáà súnà ó ń lò dé ẹ̀yin náà lẹ́ti fẹ́ẹ̀ díbẹ̀ tán ẹni kọ́ máa kí ó sọ̀kalẹ̀ kọ́ wa máa lọ̀ọ̀kan lọ̀ọ̀kan kọ́ máa fídíò mọ́tò yín bí ṣe ń bọ̀ ẹ dákun ṣe òkè kí ni àǹfààní wò la fẹ́ jẹ́ ńbẹ̀ tọ́gọ̀rọ̀ àfáà súnà máa ṣe ìranù kan ó ń ranù rìyáwù sí aríbi ti fẹ́ bayé yín jẹ́ ẹ̀rìn àti ti wà ń bí o kìíní kẹ̀kẹ̀kẹ̀ bí ṣe ń gba ẹsẹ̀ àgbàdá bọ̀ ọmọ kí òun náà ní fídíò rẹ̀ ìranù ní social media ti bayé kálukú jẹ́ kó jẹ́ kí wà sí bẹ̀rù Ọlọ́run gidi ọ wà mọ́ ṣe ń táwọn bídí à ń ṣe náà nù àwa alájọ ń lọ àjáfẹ́ ìdítò síbẹ̀ àwa ní kọ́ máa kí wa kan sọ̀kalẹ̀ kì í ṣe páwọn ará abẹ ní fídíò wa sẹ́ǹpọ̀ yàtọ̀ tá a wá ṣe àrẹ̀ lórí pílátọ́ọ̀mù wa tẹ̀rẹ̀pọ̀ yàtọ̀ orí pílátọ́ọ̀mù wa náà ni ọmọ tá a jọ ń bọ̀ láti Èkó tá a jọ ń bọ̀ láti Ìbàdàn tá a fi ń lọ Ìlọrin tá a fi ń lọ gbá tá a fi ń làwò sẹ́ǹpọ̀ àwọn bídíà ní í ṣe àwọn bá súnà náà ti ṣe ọmọ yẹn wà sọ̀kalẹ̀ òun ti wá wà wájú so yà máa fídíò bọ̀ arrival of sheikh kìnnìkan náà kàgàdà ok kí ni yóò ní ṣe pọ̀ láyé ok kí ni yóò fẹ́ àǹfààní wo ló fẹ́ ṣe fún ayé sọ fún mi tó nínú ara àwọn wèrè orí Facebook tí kálukú náà ti bọ́ bẹ́ẹ̀ ọ yàtọ̀ sí pé nìkan fídíò wa látọ̀ọ̀kan o máa gbọ́ yìí o so Jalabi láyé john ọ yàtọ̀ sí ìtumọ̀ rẹ̀ ìsìláhù bí wọ́n ṣe ń pe Jalabi ẹni pé mo ní kò sínú tíà ṣùgbọ́n tá a kírètì nílẹ̀ Yorùbá ẹ̀ rí inú tíà kankan so kí ni wọ́n ń pè láyé ìgbà kan tí wọ́n ní kó ń Jalabi rẹ̀ nù ní táwọn èèyàn máa ṣe àfáà sí ni wípé kó jókòó kalẹ̀ káwọn èèyàn máa gbé bùkátà wà bá kọ́dẹ̀ máa bá wọn sọ́ọ̀fù ẹ̀ ní tí wọ́n ń pè ní Jalabi nù Jalabi yẹn ó wá pín sọ́nà méjì Jalabi kan bẹ láyé ìgbà kan mọ́ sọ wọn kò sínú tíà ṣùgbọ́n tẹ́jìrìbà ní taari tá a mọ̀ láwùjọ wa la fi ń pín lọ́dọ̀ ara mi ẹlòmíì lè bọ́tọ̀ lónìí ọmọ dáadáa ọ̀nà 4 ló pín sí èmi mò ń pín o ò lè rí kanú tíà kankan tíà èmi náà ní tíà tí mo fi ń sọ̀rọ̀ báyìí lórí ọ̀rọ̀ Jalabi torí pé kì í ṣe ní táwa lọ wá tíà fún kò sí tọ́pìkì fún so bá àwọn bá wa tí ń ṣe Jalabi yẹn lọ níwọ̀n ba experience kékeré ọmọ kékeré tèmi ní mo rí pé wọ́n pín sí méjì àwọn kan bẹ àwọn èèyàn wà bá wọn pé gẹ́gẹ́ bí ìpìlẹ̀ náà ní káwọn èèyàn wá bá àfà bó ṣe wà látọjú ayé ànàbí nù bó ṣe wà láyé àwọn sàábí nù káwọn èèyàn wá bá àfà pé ẹ dákun ìjò ń lé mi lójú ọ̀run ẹ dákun mọ lálàbá ìpè mo rí bọ́lá torí kíní wọ́n lá làwọn sọ kódà ànàbí àmọ́ jí láàárọ̀ tí ó bá àwọn èèyàn léèrè yìí pé ta ló ní aláàlámọ́júmọ́ lónìí kí n bá tú ó fi pé àáfàá táwọn èèyàn máa ń consult ni bó ṣe wà náà so tí wọ́n bá àwọn bàbá yẹn àwọn kan bẹ́ẹ̀ nù wọn ní tí wọ́n sọ ni pé ṣe nǹkan báyìí ṣàdúrà báyìí tó jẹ́ pé aládùúà làwọn oúnjẹ Jalabi náà lẹ́ẹ̀ pé wọn nínú àwọn bàbá tó ti lọ yìí tí ìsọ yìí ti sin o kódà nínú ẹ̀kọ́ ọ̀tọ̀ ní nínú ẹ̀kọ́ wọn a máa ní istilahu al-mutaqaddimin wọn a máa ní istilahu àwọn mutakhirin tí wọ́n ní nǹkan báyìí lọ́dọ̀ àwọn ẹni ànábí ẹ̀ sì ń pè ní lọ́dọ̀ àwọn ẹni òní ní fíìdì yìí o ní tí wọ́n tó ń pè ní so Jalabi lọ́dọ̀ àwọn àbàtà náà àwọn aládùúgbò ń bẹ àdúrà yẹn wá lè pín ìmí ìbẹ̀ tí wọ́n ní káwọn máa kí ó ṣe ìmí ìbẹ̀ tí wọ́n kà sọ pé máa lọ Ọlọ́run bí àbùkátà rẹ̀ tí wọ́n ò ní sọ wọn ká tàbí ìmí ìbẹ̀ tí wọ́n sì lọ fún pé lọ máa ṣàdúrà báyìí so ọ̀dà gbogbo wọn náà àkísàmù tó bá rí ó pín sí aládùúrà ó tó pé àwọn kan lè béèrè nǹkan àwọn kan lè má béèrè nǹkan àwọn kan lè lọ mẹ́ra wá àwọn kan lè lọ mú kíníkà wá mo sáà pín báwọn. ok so ìyẹn báwọn àwọn kejì làwọn tó jẹ́ wípé sẹ́rí káwọn ò tó lọ kí ó náà bàbá wa
kí wọ́n tó lọ kéwú gbọ́n wulẹ̀ ti wá oògùn lọ, ẹlòmíì dólóògùn tẹ́lẹ̀, ẹlòmíì kíkíní so kókó dálẹ̀ tàbí ó ti rọ àwọn àfáàtì ńlá ìjẹ̀nu tó jẹ́ pé àwọn eléyìí bẹ́ẹ̀ máa bá wọn pé nǹkan báyìí pé mọ́ wọ̀rí iṣẹ́ ń bẹ tá a ṣe. Iṣẹ́ yẹn kì í sọ̀rọ̀ àdúrà ní ìmọ̀ kó fẹ́ pókó àjànù tàbí kó lo ọ̀nà oògùn gbogbo ẹ̀ sẹ́dẹ̀ àtẹni tí ń pókó àjànù yájá ń kọ́sítọ̀ jáde yá ń gàdá dílà ní ìgbà nǹkan àtẹni tó ní òun láwọn oògùn kan táwọn ó ṣe àwọn ó jẹ́wé sáré wérí pépè nǹkan nǹkan táwọn wà pọ̀fọ́ rẹ̀ táwọn ó ṣe gbà jálábì náà ní gbogbo ẹ̀ náà ọ̀ndà sẹ́hìrò ní oògùn idán ni kò sí nkẹ̀kẹ́ tí ń jẹ́ bẹ̀ lórí ibú lọ. tí a pé à ń fọ̀rọ̀kọ̀ díẹ̀díẹ̀ bọ̀. ṣé wá rí ìlànà tẹ́lẹ̀ kejì tó yàtọ̀ sí lánàá tàdúrà yẹn tàdúrà àákàtú ṣẹ̀ká ọ̀nà wo ni Islam ní kágbà báyàn ṣàdúrà ọ̀nà wo ni kíní kankan kaba sókè but ìlànà kejì yẹ yálà ọjà tala ń jẹun ní ọjà tí ń ta lọ lọ́sẹ̀ máa kíní kan ní ó tó jẹ́ oògùn ṣíṣe. ẹlẹ́ẹ̀kejì ńlọ́wọ́ borí jù ní ìsìn tẹ́ ẹ bá péyàn ló ń jálábì igun kejì làwọn ọ̀dọ́ ọ̀sìn mú lọ àti gbogbo ọ̀pọ̀lọpọ̀ jálábì ló jẹ́ pé almost 90% àwọn tó wà ní ìsìn tẹ́ bá kọ́ra wọn ló ń jálábì igun kejì ni wọ́n mú igun tàkọ́kọ́ yẹn ti kéré ńlẹ̀ a jẹ́ pé ìsìláhù jálábì ọ̀nà méjì tó pín sí ìpín kejì yẹn tẹ́ bá ti pèyàn ló ń jálábì ní ìsìn kọ́ wá sí ẹnìkan tó bá lè lọ lọ́sẹ̀ mẹ́ẹ̀sù olóko àjẹnú ní èṣù náà lọ lọ́sẹ̀ mọ́ tábà ti ń dákọ̀ àjẹnú èṣù náà nù dádì wọn nu àbólú oògùn ni o kò sí olórí ibú sátánì díẹ̀díẹ̀ ní ọ̀rọ̀ àmọ́ àtàyàn bọ̀ ẹlòmíràn mọ́ ní jálàbí tiwa àwọn èlò pàtì ara èèyàn àìlò gbá àìlò àwo títí báyìí jọ́ kàn ní díẹ̀díẹ̀ lè sùn yọ̀rọ̀ àmọ́ àtàyàn bọ̀ yọ bẹ̀rẹ̀ látòrí ewé egbò díẹ̀díẹ̀ sẹ́rí àtewé àtegbò a lè lò ó fún ìwòsàn ara kì í ṣe fún irú jálàbí tẹ̀yìn sọ inú ń run mí ní ẹ̀yìnkùlé mi bì igi kan ń bẹ kó tó dé pa gé ibẹ̀ la fi ṣe tọ́lẹ̀tì mọ́ṣáláṣí nìsín ìgbà tí mo kọ́kọ́ kó débi igi yẹn wà ń bẹ igi ahùn ni wọ́n máa ń pè ahùn yẹn àgbo bàtà àwọn yẹn máa jẹ ọba lẹ wọ́n há tèkótèkó bá igi ńlá ni abẹ́rẹ́ mo máa ń sùn sí lálẹ́ so àjà egbèwé rẹ̀ tẹ́ gbogbo àwọn ọmọ mi tí nǹkan bá ti mẹ́nì kankan náà lé wa báyìí á lọ gbó ni ibà ni ìyàn tọba dànù ṣùgbọ́n torí pípẹ́ la fẹ́ gbé tọ́lẹ́tì mọ́ọ̀sì sí kódà mo ń wọ ọ̀nà tí mo tún fi rí gbẹ̀ padà igi yẹn wúlò pọ̀ ó rí díìsì mímọ́ lọ ra oògùn kíní lọ́dọ̀ igi ahùn bí yẹn sè bẹ́ẹ̀ gbó bẹ́ẹ̀ sí gbogbo ẹ̀ ọ̀nà ni so kí la fi ń gbọ́ bùkátà hàn àìsàn inú ara ọjà mi ọ̀tà kọ́kọ́ mi ò nífẹ̀ẹ́ mi kankan eléyìí gbogbo ẹni tó bá jókòó ti pọ́n náà tó gbà ní jálábìínú so jálábìínú kọ́kọ́ mi ò fẹ́ràn mi mò ń wọ́wọ́ mò ń ṣe kínní kankan kan so tíṣà tó ń bá ti wá bẹ̀rẹ̀ díẹ̀ láti ibi ewé egbò yóò gbé débi pátì ẹranko díẹ̀díẹ̀ yóò gbé débi igi ahùn nìjẹ́ yóò gbé débi ara èèyàn so inú tó wá kọ́ sí wàhálà ò ní pé tí wọ́n bá pèèyàn lò ṣé bẹ́yìn náà rí wàláì inú tó jẹ́ jáde ni pé tá a bá sọ̀rọ̀ lórí tẹ́lẹ̀ lẹ́mí ni wọ́n ní àwọn àfáà ń gbọ́ kan títí wọn tó tẹ́ pa àti ẹ̀jọ́ra nínú orí tọ́lọ́ ń ṣe fún súnà tẹ́fì máa fà súnà lè gbọ́ láyé kí wọ́n ní wọ́n máa fà súnà pé ògiri wáyé tó fọ́ á jẹ́ pé ẹ̀yin ń súfí ẹ̀yin ń jálàbí onírọ́ ni ṣé bẹ́yìn lèmi dìfẹ́ǹdì bẹ̀rẹ̀ onírọ́ burúkú ni ẹ̀yin ilẹ̀ máa dá wákà pé apààyàn lálùsùn náà apààyàn ní kinní kan nǹkan ta ní pààyàn ẹ sọjọ́ tí wọ́n ti ń mú àwọn èèyàn tí wọ́n ń gírí ẹ sọ àlùsùn náà tẹ́ ẹ bá ń bẹ̀ tá a bá ní súnà lọ́nà wọn àwọn bẹ̀rẹ̀ mo ṣe bẹ̀rẹ̀ yẹn ni o tá a bá ní súnà lọ́nà síbí inú yín náà wọ́n ti mú torí pé tá a bá ìlera àfa súnà tí bá ń ṣe jálàbí fúnra wa làwọn ò ti bọ́ ọ̀ta láàmú sọ pé lágbájá ìtẹ́yàn àwọn akàkùn pé wọ́n bára wọn jà kálukú tó máa bọ́tẹ̀ lágbájá èso ń súnà wọ́n ń yọ̀yàn fún bẹ́ẹ̀ ó kì í bẹ̀ ní ká má yọ ọ̀yàn má yọ kálukú anídìí ká kóyàn wọnú Islam tí wọ́n wà sí inú anídìí ká kóyàn wọ mọ́ sọ pé tẹ́nìkan ń ṣe ọ̀dá ok wọ́n ti kóyàn wọ ẹni kẹ́ mọ́fà ẹ̀tì ẹnìkan kan ọwọ́ àṣìlẹ̀ tẹ́wá ní kì í sara ara yín ni
tẹ́bá náà ẹ má sọ pé ẹnìkan ṣe mùsùlùmí, ẹ má sọ pé ẹnìkan ṣe àlùsùnà, ẹ má sọ pé kíní kan, torí pé Yorùbá sọ pé tara alẹ́ ẹni bá ń jẹ kòkòrò burúkú tá a bá sọ fún wọ́ọ̀wọ́ rẹ̀ ò ní já gbádùn. Inú tó fẹ́ kó bá Súfí òun ni pé gbogbo ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ Súfí tẹ̀ ń wà ní ìsìn ẹ̀kọ́ wa bàjẹ́. Ìbàjẹ́ yẹn gan lẹ́rí níbi táwọn yẹn ti wá ń ya wèrè jù láyé, ibi tọ́lọ́wọ̀n ọ̀yọ́nú sí náà ní òde mólúdì. Ìbẹ̀lẹ̀ olórí ibi tẹ́ ti gbọ́kọ̀ púpọ̀ tẹ́ ò tí ò ní jí kẹ́ ẹ mú yín súnmọ́ Ọlọ́run láyé ẹjọ́ ẹ̀yin tẹ́ ẹ wà nù Súfí. Ọ̀tọ̀ ní iṣu pé a fẹ́ sọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ Súfí dàbí ọ̀dà, àní ẹ ti ẹ̀kọ́ sí báwọn àbáta náà ṣe sí káwá jọ gbé lórí ọ̀rọ̀ ẹ̀rí. Sí báwọn àbáta náà gẹ́ ṣe sílẹ̀ sí wọ́n máa lè ní ẹ sọ ìbẹ̀rù Ọlọ́run tẹ́rì ní òde mólúdì. Tó ẹ̀kẹ́ tó máa ṣe mólúdì ní ìsìntí Ramadan ń bọ̀, ṣé onú oṣù yìí wọ́n tó bá nàbí? Ẹ wá sọ mólúdì kan gbogbo tó jẹ́ tèè tọkàn jẹ́rò pé ọkàn máa ń gbọ́ wá sí nǹkan kan. Sọ wọn náà lọ wò sí báwọn lórí social media lọ wo bí tẹ́ ìmọ̀ni ẹ ti lékún lóde mólúdì tó gbọ́. Wàláì mo lè fún anímọ̀ kápò wọlé. Sọ pé mólúdì lágbájá báyìí tẹ́bi gbọ́ tí bàbá kínní mọ́júmọ́ wá sí ìbẹ̀rù Ọlọ́run sí kí ni wọ́n mọ̀ sí ibẹ̀ wọn ò ti máa tàn síra wọn. Ẹlòmíràn ní èmi ò gbọ́dọ̀ má kó pasákò ní bá ń bọ̀ mólúdì mò ń kó kárìn ni mò ń kó ẹ dákun iyún wo ṣe ní ṣe pẹ̀lú ànàbí ṣé tẹ́ ìpìlẹ̀ sínú ọ̀gbọ́dọ̀ lówó ni ibẹ̀ lẹ́ẹ̀tì wá gbádá dẹ́nkù. Àwọn ọmọ ọ̀dọ́ yẹn náà wá ń wò ká bó làwọn ti fẹ́ ṣe lẹ́yìn pé jálàbí sọ wọ́n dolórí ibú mólúdì lọ tẹ̀lé o ó jẹ́ gerigeri ọ̀pọ̀ o torí pé show off lẹ́ ń lọ sí mólúdì show off lẹ́ ń lọ sí mólúdì. Àwọn àfáwà súnà náà tẹ́yìn náà ọ̀bà sọ́ra tẹ́ ẹ̀ bá sọ́ra tó jẹ́ wípé fáàrí bí mo ṣe tó nínú súnà owó lẹ fi ń ṣe fáàrí òde lẹ́yìn náà fi ń ṣe fáàrí òde nǹkan kan. Àwọn ọ̀dọ́ súnà wẹrẹ táwọn náà ń bọ̀ wọ́n padà di yahoo o if care is not taken. Wọ́n ti di pé ọjọ́ náà ní kinní yìí ṣùgbọ́n náà táwọn náà mọ gbàgbá àwọn èèyàn súnà náà lè padà rí bí Súfì ṣe rí lónìí o torí pé wá sí ìbẹ̀rù Ọlọ́run kéré o. Gbogbo èèyàn kọ́ ló ṣe dàbí àwọn bàbá wa Sheikh Isa Akindele o nínú àwọn àfáà súnà. Orí ẹlòmíì tó lè fọ́ bá ń pé tó bá kùnà ní ìsà pé tábà súnà ni nígbà ìmọ̀ ọ̀sẹ̀gbẹ́ sì lè ṣe ọ̀rọ̀ ń bọ́ lórí ọ̀rọ̀ ẹgbẹ́ ìkọ́wánu kankan nǹkan fẹ́ dá sáà wàhálà tí mo ti sọ́rí. Bọ̀tí táwọn gbọ́ ni pé ṣé báwọn àáfàá tí ń pariwo súnà yìí náà tá à ń pariwo súnà yìí náà ṣé kì í ṣe wípé òde wa la fẹ́ máa fi ṣe ní táwọn tí ń bọ̀ lẹ́yìn ó fi rí pé kí ló tà fi jọ àwọn sálàfù gan tán tá a fi jọ wọn tán. Ẹ jẹ́ fún ẹ lágbègbè kan mo ka asaru kan nínú bóyá Musannaf Ibn Abdurrazak al-Musannaf títí Abdurrazak máa ní alifatila tó bá jẹ́ Ibn Abi Shayba kò ní ní alifatila Musannaf Ibn Abi Shayba al-Musannaf li Abdurrazak ìkànnì Musannaf méjèèjì yẹn ní asaru yìí wá tí Abubakar Siddiq radiyallahu anhu kọlọ̀mbá ni yọ́nú sí tí kọ̀pẹ̀ran léyá wọ́n náà pé Umaru náà pa wọ́n á bi léèrè pé olóhùn mọ̀ pẹ̀ran léyá lọ́dún wọ́n ní kí ló dé ó ní mo fi ilẹ̀ káwọn jìrọ́nù mi àwọn alámúlétì mi kí wọ́n mọ̀ ròyìn pé ọ̀ràn ẹ̀yàn ni mo gbọ́dọ̀ pàtí kálukú náà lọ́ máa ṣe by all means ní tó tún jẹ́ ìbáàdà tó jẹ́ sha'iratun min sha'airil Islam oníléyá ó ní sọ̀hábà fílẹ̀ pé yìí fẹ́ káwọn wípé dẹ́dẹ́gbọ̀n tí màá sáà pa ọ̀pọ̀lọpọ̀ ìnáwó tẹ́lómi ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ń tàfà sílẹ̀ mi ti wá kálukú ń pòsì lórí kíní ni ní ti sàkọni ẹwu mọ́tò wa ẹwu kíní kan ẹwu gbá ẹwu àwo ó lè lágbára àti lè ṣe nǹkan míì pé ṣé ní káwọn èèyàn sọnù báyìí ṣé ní ṣe nǹkan báyìí látò fílẹ̀ ṣé ibẹ̀ ń kọ́ là ń lọ wá sí kan yá ni. Ẹ jẹ́ a ṣọ́ra ibi mólúdì tẹ́ ń ṣe ẹ sọ nǹkan rí ẹ wo ìsọkúsọ
ìtọkùnrin Abẹ́òkúta wọn sọ ìtí lágbájá sọ ìtọ́wá láti Ìlọrin ìtọ́wá láti kìnní kan tó jẹ́ pé ìsọkúsọ ńlẹ̀ fi mọ́ kẹ́kẹ́ aláàdúrà kára àti ẹ̀tùmọ̀ kò sí ọ̀rọ̀ rí kẹ̀kẹ́ ẹ sọ bí mólúdì wà láì gbogbo mólúdì tẹ̀ ti ṣe bọ́ọ̀dún wèrè mólúdì wèrè mólúdì ẹ sọ tọ́da tàbá kó mẹ́wàá jọ 9.8 ní wèrè mólúdì kò sí mólúdì tó wulẹ̀ sínú súnà o kò sí lọ́dí yẹba tó gbá tẹ́tì ọ̀gá tí ẹ̀ bá tẹ̀ ọ̀gá ẹ̀tì ẹ̀dí wù á ń tẹ́ni sọ àti ẹ̀rẹ́ kọ̀kọ́ tí ẹ fi ṣe mólúdì nípa afẹ́ kẹ́kọ̀ọ́ ìjó ìlú nǹkan kan kanáwó yìí lójú agbo ẹ̀wá làwọn ọmọ òní lọ gérí wọ́n sì á ní má gé wọ́n ó gé o àmọ́ yín náà ní gérí ẹnìkan ní Jackman sọ pé ó nu àwọn súnà gátà tí ẹ wá ń bú mo ní kò síbi téèyàn ò ti lè ráǹfààní pé àwọn súnà táwọn ń bú gan síbi táwọn ń bú sí ni pé wọ́n ń pelé ń kèfèrí ẹ̀wọ̀n mọ́ dọ̀bálẹ̀ ṣé kò wá dáa ju fúnra yín náà lẹ́ẹ̀ máa sọ ṣebí tí súnà ń gbógun tì nù pé má ṣe báyìí àwọn àfáà súnà ní gbógun tì inú yín lẹ sọ pé béèyàn bá jẹ́ èèyàn kò lè jẹ́ èèyàn inú yín lẹ sọ pé sóògùn mo ń dira wá ní mi títí àsàpò ní o mo ń di nǹkan ní o nígbà báyìí ó dìdì kù dì kálukú yín dẹ̀ ń bọ́ ta dẹ̀ ń dìfẹ́ǹdì rọ̀ náà ẹgbẹ́ parọ́ jẹ́ ìrìn àjò kọ̀rọ̀ yàn mọ́ lórí àti wáyé kọ̀ mọ́ nígbà wọ́n bá bà kan ní ilé àmọ́ sọ pé kíní a ti wórí kíní ọmọ yẹn wá dúró gbogbo àyín tẹ́ rí ń bẹ̀ ó ti ẹ̀tọ́ mú sọkúsọ tó lé ní ọlọ́run gan ọmọ kan báyìí ọmọ kékeré ọmọ Ìlọrin kan báyìí ti mọ̀ tí wọ́n ń káàkiri wọn ó sọkúsọ rẹ̀ pọ̀ tó ní ọmọ apààyàn gbogbo wa òun náà wà lórí kíní rẹ̀ náà ọwọ́ ní nísìn àwọn ọ̀dọ́ kan ní wọ́n mọ̀sàgbé ẹ̀wọ̀n sọ pé àwọn ọ̀dọ́ nídìí kíyàn ọ̀já ṣé kí ó gidi lọ ń sọ sí tí ẹ máa ń sọ ọ́nù fámìlì yìí nù. so sì mọ̀ pé o ti ṣe fídíò kan nígbà tó o ti trendy tó bá wọn ìwọ mọ́ tó o ṣe nu mọ́tò báyìí tó o lẹ́ ẹ̀yin ń jẹ́làbí ọ̀run kó o so tọ̀rọ̀ tí wọ́n fi pè ọ́nù fámìlì tí wọ́n fi pè gbogbo yín jọ táwọn ọmọ ìlú yín pé ọ̀pọ̀ ìsọkúsọ lọ́sọ yìí tó ní wàláì ẹ̀yà àwọn táwọn jó ń sún fígan làwọn bá yé jẹ́ sọ mọ̀ pé o so tọ̀rọ̀ torí pé òótọ́ ọ̀rọ̀ kò sí bá yóò di èèyàn ní mẹ́gbà tí wọ́n jáde ọ̀ṣọ́ngbà náà wọ́n ké mọ́ ọ ní ọkàn bọ́ọ̀dì ìranà padà ní wọ́n gán mọ̀ pé ilẹ̀ ń ba nǹkan jẹ́ ọlọ́dọ̀ yín lẹ́ẹ̀tì bá pààyàn lẹ́ẹ̀tì bá gbẹ̀ lẹ́ẹ̀tì bá kìíní kan òònù àwọn àdìsìn wa ní ìwọ ọmọ ìpìlẹ̀ kan tó bá sí kìíní kan á dìnnà rẹ ká mọ̀ níbo lẹ́ẹ̀tì dìnnà ẹ ti jọ lẹ̀ pọ̀ Facebook mo jẹ̀ lẹ́ka àwọn èèyàn á gbé Facebook ẹ̀ jáde ó gbóyún jọ lẹ̀ pọ̀ àtẹ̀yìn tẹ́ máa ń sọ rárá ẹ̀ wá ń dínà pé kì í ṣe bàǹdírì lòkó lọ kì í ṣe ara yín ṣé báyìí lẹ́nu kàkà bẹ́ẹ̀ ṣe ń lu bàǹdírì náà ni ṣe ń gé ọmọ ọlọ́mọ kàkà ṣé súnà lẹ́ẹ̀kan kalẹ̀ bá ń bẹ̀ ni sálẹ́ nìkan bẹ tí ó dẹ́sẹ̀ ṣùgbọ́n ṣé pààyàn ni ṣé sóògùn owó ni ọkàn tí yín gan balẹ̀ pé tí wọ́n bá ọlọ́mọ jẹ kárí kò sí dáadáa tó bá jẹ́ pé ẹnìkan ní rí táwọn èèyàn adé sì súnà lára rẹ̀ ní tí gbogbo ayé ọ̀pọ̀ ta ni ká olórí ibu lè ẹ̀yin kan sọ pé hàn kí n súnà àwọn súnà èsè báyìí torí ní tí ń sọ lẹ́nu yẹn wọ́n ń takò ni sẹ́yìn takò bóun ò ṣe wá ní kíkà yẹn níbi mólúdì yìí wò lẹ sọ yìí pé olórí ibu lẹ́yìn tí bá ń sóògùn o kò ní í dáa fún owó síbẹ̀ ilẹ̀ ń polówó oògùn ara ń tẹ̀sùn sí ìgbéwà ìṣòro lóògùn òun ló ní kí wọ́n gé ọwọ́ ẹ ti lọ sign up fíìsì èṣù irú kan náà gbogbo yín tó bá lóòótì máa lò ń tiẹ̀ yálà bí ẹni tì yálà bí wo gbogbo àwọn àbá tí ń takò yálà bí tí wọn mọ tí ń rí ni ẹ sọnù àwọn àgbàfà àpilẹ̀ tí ń jẹ́ àwọn àgbàfà gidi tí ń mọ kí ó kì í sáwọn ẹni tẹ́ ń sọ pé wọ́n lo náà kàlẹ́ àwọn kìnnì kan tí nẹ́pà fẹ́ gun lé wọn tí ń jábọ̀ ẹni tí epo tán náà ọkọ̀ wọn tí wọ́n ní wọ́n rọ̀ mí sí ọba sí ìbùjẹ́ ẹ̀ tó ń pè ní karama ẹni tó ń wó tì mẹ́wọ̀n kì í sáwọn eléyìí o ẹ sọ àwọn àbàbà àbà tí ò níṣẹ́ lọ́wọ́ ṣé Adam níṣẹ́ lọ́wọ́ bàbá Kamali níṣẹ́ lọ́wọ́ wọ́n wọ́n náà àtijọ́ àti mú wọn sí halal bàbá wa ní máàdùn níṣẹ́ lọ́wọ́ wọ́n náwó náà àtijọ́ àti mú wọn sí halal sí ọ̀nà halal bàbá wa bá kìlú wò níṣẹ́ lọ́wọ́ báńbáńbá láwọn àgbàbà fà ẹ wá wo àwọn àfáà súnnà ẹ sọ gbogbo àwọn àfáà súnnà ṣebí ń tẹ́yìn kọ́ ọmọ kàkún pé kéwọ̀ lálùbáríkà ni pé wọ́n níṣẹ́ lọ́wọ́ kún kíní wọn gbogbo nǹkan tí yín lẹ sọ di sẹrímónì òní olónìí àwọn kan pè mí pé ṣé ń gbàgbé second Sunday Ramadan
òní lecture táwọn fún mi máa ní second Sunday sẹ́ẹ̀sì wà nù list sà mo wá ní ẹjẹ́ ń pọmọ tí ń kọ́lẹ̀ ń bá kùn náà wọ́n ní àwọn sì ti sọ fún mi ti kẹ́ mi ní àwọn kẹ́tí wá wà ń bẹ́ẹ̀ ìgánà ọmọ kí wọ́n sọ fún mi pé ọ̀sítàṣù ẹ̀yìn alẹ́ lọ méjèèjì papọ̀ mọ́ náà wà fún bídíà ní máa ń ṣe báwọn. Ok nígbà táwọn ilé kọtẹ́nì ilé náà kọtẹ́nì àwọn fún bídíà wọ́n lè gba lecture mẹ́rin before 2 o'clock tẹ́nì náà lẹ́rìí lórí gbogbo ẹ̀ lọ toró ti bẹ̀ àwọn tó kọtẹ́nì ó lè débi ilé ní 12 ó tún tètè dé bẹ́ẹ̀ nù tí èdè rọ̀lẹ́ wọ́n tàdá àwọn èèyàn dòkè wúlẹ̀ sí wáàsí wọ́n ti ń jó lọ ń bẹ̀ tí wọ́n nǹkan so mo láti fẹ́ manage méjèèjì ìsìnkú disappoint àwọn ilé máa send the forces àwọn kẹ́kọ̀ọ́ ok ẹ̀yin tẹ́lẹ̀ mú tẹ́lẹ̀ yìí tẹ́ ẹ bá fẹ́ torí pé ẹ̀yin lẹ second àwọn ẹni àkọ́kọ́ ìmú ti gbàgbé ní kí n tó jẹ́ o fún yín so tí 10 yín ọba jẹ́ 10 màá sì kó ń bẹ ní 11:30 1.5 hours màá sì ṣe lecture kí n tó dágùn débi ọ̀dọ̀ àwọn eléyìí màá bẹ̀rẹ̀ 12 màá dẹ̀ sọ fáwọn náà ní tí màá send the forces pé ó di 12 kí n tó dé in tí mo lè fi wà ilá mi ò lè gba lecture méjì papọ̀ lọ́wọ́ àárọ̀ kí mo fẹ́ sí fẹ́ ṣe ṣùgbọ́n kò jẹ́ pé owó lẹ́yìn fẹ́ ṣe ẹ̀ ń gba márùn wọ́n tún lẹ́pọ̀ ẹlòmíì kò ní wá ọ̀dẹ̀ ti gbowó nígbà tí mi ò gbàgbà lẹ̀ tí mi sọ pé kíní abádébẹ̀ àìmọye ibi jazakumullahu khairan ṣùgbọ́n gbogbo nǹkan tí ń lẹ sọ níṣẹ́ nímú ni àwọn afá súnnà níṣẹ́ lọ́wọ́ ẹ bá àwọn àtibá àwọn ọmọ afá súnnà ẹ bẹ lómi di márúwá pé ó ní kó márúwá sọ́fà báwọn ké tọmọ ké ó sì gbọ̀n yín ní orí ibú ni ókè orí ibú ni lọ́dọ̀ ti yín ṣùgbọ́n oríire ní kọ́ ọmọ ó gérí oríire ní kọ́ ọmọ ó gérí tẹ́ ẹ bá lẹ́ẹ̀ fẹ́ lu ayé máa bàbá tàná ti lu ayé ojú yín dúdú ni ní odidi àbà kan ẹjẹ́ má jẹ́ ń sọ àbà ní ìmọ̀ bí mo ṣe lè júwe torí àwọn ará diaspora ti bá ń wà sí báyìí náà ti ẹ̀gbẹ́lé kẹ tó pò ń lé òkè ní street kan àbí kí n sọ pé àdúgbò kan láyé ìgbà kan lọ́nlọ́n ó lè jẹ́ àáfẹ́ ẹyọ kan péré ní ó wà ní gbogbo àdúgbò láyé john kódà tó jẹ́ pé street kejì gan àáfàá tó wà ń bì àáfàá mi àwọn lọ kírun ní àbàbí mẹ́ta tí ó lọ ká sámú wọn ó dòde láago báyìí torí pé kò sáàfà ń bẹ nígbà náà ní tó bá lọ ń bì wọ́n fún ládìẹ wọ́n fún ní kinní kan wọ́n fún lóko tí ó dà wọ́n fún lóko tí wọ́n bá dáko wọ́n mú èrè oko wá ó pé àáfàá yẹn kódà kò mọ́ níṣẹ́ lọ́wọ́ ní táwọn bàbá tàná mi fi ṣe wàhálà nù nínú àwọn bàbá tàná so but lónìí nínú mọ́sálásí kan àáfàá méje wà ń bẹ àwa ni wọ́n lo ìṣẹ̀mí ilé náà wá dó kálukú wá dó ọwá ní kò ní gorí yóò gbọ́rùn mọ́ níbi tó yẹ pé street by street gan ọlọ́run ọmọ yàrá ẹ̀ńtọ́ lọ lé kí ó ti kálukú ṣé tá máa ti lọ lé kí ó orí ibú ni kọ́ mọ́ lọ ṣiṣẹ́ ọmọ ò lè jáde má dòlè àrọ bí láíláí so ọ gbọ́dọ̀ ní rìsọ́ọ̀tì wáyẹ́kì tàbí mbis pé a gbọ́dọ̀ àti kírètì ọ̀nà fún ọ bọ́ọ̀bà rílẹ̀ lárúbáwá lọ rílẹ̀ nàìjíríà lọ fi kẹ́kọ̀ọ́ rẹ̀ ọ̀ràn ẹ̀yàn ó ti gbọ́dọ̀ ní ọ́ ò ní ní by fire by force ọmọ tí ò ní sí mbis lọ́dọ̀ wa yóò ti mú rìsọ́ọ̀tì ó lẹ́wù rẹ̀ ọ̀bá tá ti rí bóòtì ní àhán ní màá tó ló gba àwọn afá rẹ̀ náà ti à ń ṣiṣẹ́ àwọn afá súnà ní iṣẹ́ náà Professor Aláró wọ́n níṣẹ́ wọn bàbá wa Dr. Asra wọ́n níṣẹ́ wọn bàbá wa Dr. Sharafuddin wọ́n níṣẹ́ wọn kálukú níṣẹ́ Dr. Fadil Al-Imam wọ́n níṣẹ́ wọn Sheikh Suleiman Ambeya wọ́n níṣẹ́ wọn àti ẹ̀láìkì business bí nǹkan mi sáà ni wọ́n à lẹ́nu kọ́ sọ pé ọ lọ ganú lẹ́nu ló pọ̀ lọ́mọ ẹ̀jẹ̀ ọjọ́ ló má rí èjì gà wọn lọ àti bẹ́ẹ̀ ní gbogbo àwọn àfáà súnà ìwà fẹ́ dì náà Sufism kọ́ ló ní ká pààyàn òun kọ́ ló ní ká pààyàn ṣùgbọ́n inú ẹ̀yìn ń Sufi ní ẹ ti wá jáde pọ̀ o inú ẹ̀yìn ń bí tí ayé ni o ṣe ti rí báyìí tọ́rọ́ de mọ́lùdì tẹ́ ń lẹ lọ sí sùwọ̀ fún gani inú tí ń kọ́ sí pé pààyàn ní jálàbì ìkejì mọ́lùdì kẹsòdè fẹfẹrìtì tí ì sí pé torí tọ ẹ ti wá àfáà náà ti wá di àfáà náwó fẹlẹrẹ àfáà ń ṣe náwó ń pelére sáwọn abáti ṣé kò sáwọn Yusuf adé Yusuf Ọlátúnjí kò sí láyé ayé àwọn ṣé Adam kò sí láyé àwọn bàkàmàlì àwọn Haruna sọlọ sí ń bẹ òde wo lẹ gbọ́ rí tí a pè wọn síbi gbogbo àwọn ọmọ àbí kò sí láyé àwọn síbi gbogbo àwọn ọmọ kéwọn náà gbogbo àwọn ọmọ kí ó tó bìlọ́ǹgì sí ilé kíkọ̀ kan tó bìlọ́ǹgì sí máàdù ní tó bìlọ́ǹgì sí mọ́ríkàsì ní tó bìlọ́ǹgì sí àdàbíyà ní tó bìlọ́ǹgì sí gbá sáà ní mọ́rí kọ̀ọ̀kan tí ń ṣènáwó tí ń polo ni sẹ́ẹ̀jọ àfáà kálukọ́ lọ wò tí máàdù tó bá rí tiẹ̀ kó tè lọ́mú so
Markaz tó bá rí tiẹ̀ kó tì lọ mú so pọ́ máa lè ní ọ́, Àdàbíyà tó bá rí tiẹ̀ tètè lọ mú so, Islahiyya tó bá rí tiẹ̀ tètè lọ mú so pé ó máa lè ní ọ́. So wọ́n ti ya wèrè. Ẹ̀yin àbá yín náà gbé mẹ́ta ṣe gbogbo ẹ̀ ti dàrú. Ṣé bó de mólúdì náà ni? Inú rẹ̀ ẹ tó wá àwọn kan tó ń bọ́ ta ẹjọ́ ìjọba Nàìjíríà ẹ má dọwọ́ gbélé yìí o, ẹ má ṣe gbá o, ẹ jẹ́ kí wọ́n kórìíra dé òdodo o. Ẹ tọ́bọ̀ wà ní òfin àwọn olófin mo béèrè lọ́wọ́ lọ́ọ̀yà kan láàárọ̀ yìí, mo ti gbàgbé ipò tí wọ́n dákọ̀ fún mi ni wọ́n ní kéde kan bẹnu lọ pé ẹni tó jẹ́ Anthony General ó lè wá sí kóòtù ìjọba fẹ́ dájọ́ rẹ̀ pé wọ́n withdraw kínní ọ̀tàn ọyọ sọ̀ndẹ̀sán. Ṣẹ̀ríà tẹ̀ ń sá fún, ṣẹ̀ríà tá à ń béèrè fún gẹ̀kọ́ lọ bí capital punishment o tí ó gba àwọn àfáà yìí ń sọ pé kò sí, ṣùgbọ́n wá dùn ó pé lẹ́nìkan tí ó takò torí irú ìkẹ́ báyìí náà wọ́n fi ń takò. Tó bá jẹ́ pófin ṣẹ̀ríà máa dà o. Nígbà táwọn àfáà yìí wọ́n ẹlòmíì ti gbà wípé tí wọ́n bá ní wọ́n máa lo ṣẹ̀ríà wọn ò lè má àwọn ò lè wà recognize débi pé wọ́n pa àwọn sílé ẹjọ́. Bó tẹ́ gbà fún ẹni tó lọ́n bá gbà fún àwọn tí wọ́n lọ kẹ́kọ̀ọ́ rẹ̀ tí wọ́n lọ kọ́ ẹ tí wọ́n practice ẹ̀ kì í ṣe ṣẹ̀ríà gígọ́wọ́ ẹ wá ń béèrè fún ìdájọ́ òdodo. Ok tọ́wọ́ wà nù kíní tí wọ́n ní wọ́n jù sẹ́wọ̀n láàrin kíní kankan padà tàbí wọ́n bá ní ìjọba kan dáríjì pé wọ́n padà wùyẹ̀wò ṣebí ẹ̀yin náà mọ̀ bí àwọn lọ́yọ̀ ó sì máa defend nǹkan míì nkìdí kan nǹkan ẹ ṣáà ti mọ̀ ṣẹ̀ríà wọn fapá jánu ni. Nínú ṣẹ̀ríà Islam kí ni ṣẹ̀ríà Islam sọ báyìí fúrú nǹkan ẹ̀ ń bá màmá pa àyàn kò sọ̀rọ̀ kankan lórí ẹ̀ kí wọ́n pa tó bá màmá pa àyàn kí wọ́n pa àfi táwọn fámìlì ọmọ tó kù yẹn bá ní ẹ̀mọ́ pa òní Islam ní kíní. Adájọ́ kankan Anthony General kan kíní kan kò lẹ́tọ̀ọ́ nù ṣẹ̀ríà Islam láti sọ pé mo withdraw kéèsì kò lẹ́tọ̀ọ́. Ṣẹ̀ríà tẹ wálẹ̀ sábẹ́ wálẹ̀ béèrè ìdájọ́ òdodo tí wọ́n lè àwọn lọ́yà wa Nàìjíríà wọ́n lè wá àwọn nkẹ́kọ̀ọ́ kan tó jẹ́ pé tí ẹ bá rò kalẹ̀ fún báyìí ó dáa ibi tí wọ́n alágbára bá ṣàtì wà ẹ̀yin ní ìsìn bẹ̀rù pé káwọn alágbára kan má jókòó kí ní gba yín láyà ńgbà tẹ́ ẹ lòfin Ọlọ́run ṣébi ní àwọn àáfàá kan ta kù lérè tí ó tako ṣẹ̀ríà ìkànnì àwọn rísì tí mo fẹ́ ka ẹ̀ nínú àáfàá tí ó tako. Àkọ́kọ́ yọ olè àwọn àfọ̀njálàbí yọ tako ṣẹ̀ríà tá a sì fẹ́ lò kọ̀ọ̀kan ọ̀rọ̀ oúnjẹ́làbí tó bá gbẹ́jọ́ rẹ wá ni wọ́n dájọ́ wọn ò ní sọ pé ẹ lọ gé orí oúnjẹ́làbí mú ìgé orí ibi ṣẹ̀ríà tá a fẹ́ lò ẹ̀rú balẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ọ̀tá pé àyìnṣẹ́ rí wọ́n ti mọ̀ pé àwọn ò ní recognition kankan. Èyí tó wá burú jù bẹ́ẹ̀ ti rí inú ọ̀rọ̀ tẹ́lómi ìsọ ẹ ti rí pé ẹlẹ́yàmẹ̀yà àbáwúsá ṣe àbákíníkà ṣe ọ̀rọ̀ àsọ̀bíyà tribalism iná ní fọ̀rọ̀ àmúdéjì oṣù lẹ̀ gbogbo òótọ́ ń tọ́ fa báwọn bàbá kan lánàá lórí ọ̀rọ̀ ọ̀pọ̀ àwa àti gómìn àwa àti gbá àjàṣe kínní kan àní báwọn amúdá ṣe mọ́ ń tọ́ fa náà tí wọ́n fi mú déètì ìdóòní òṣèlú ní tẹ́ ẹ bá ló sì lọ́wọ́ àbí ṣẹ̀ríà wà lẹ́ òsì lọ́wọ́ àbí déètì mọ́ múlẹ̀ wọ́n sọ̀tàn fún wa. Ìmáàmù Èkó yọba ń dá fún yín Ìmáàmù Èkó tọ́já dáadáa ìbáwá àkúrẹ́ ẹ̀ẹ́dẹ̀gbọ́n àwọn tí mo mọ̀ kí wọ́n wọlé tẹ̀lé déètì ní kọ́dà bẹ́ẹ̀ tó kù sí mítìn Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ní blo wọn ò tí àtúnjẹ Ìmáàmù Ògbómọ̀ṣọ́ sọ̀rọ̀ débi kẹnu ó ti ṣe wá àṣìtọ́ ta kó kámú déètì ilẹ̀ yóò sì kò sí ánímọ̀ sí wá àṣìtọ́ ta kó kámú déètì ilẹ̀ ìmáàmù torí ẹ̀ bá pé torí ẹ̀ straight kò gbọ́dọ̀ mú déètì ilẹ̀. Ẹ̀yin ìlú tẹ́ ti ní ìmáàmù tí wọn ò mú déètì ilẹ̀ àwa náà ò ní múlẹ̀ Ìbàdàn bá wò ní tẹ̀lé yín tó ti yé báyìí so wọn pa wọn ẹ ti ṣe mí tí wọn ó change ọ̀rọ̀ tó ti yé báyìí Ọlọ́run ṣàánú wa. Now ó ní pé ṣẹ̀ríà ẹ sọ ní òfin Nàìjíríà tí ẹ̀ bá ṣe mistake pààyàn kí ni ìdájọ́ rẹ̀ wọn ò ní wọ́n sanwó kankan ẹni tó ṣe mistake pààyàn Islam ní kí wọ́n sanwó fún àwọn family tó ṣe mistake pa tẹ́ bá ti lè confirm pé kò mọ̀ọ́mọ̀ kí wọ́n kọ́ sanwó ẹ̀mí fún wọn ẹ wo orí tí ó wà bẹ́ẹ̀ á ṣẹ̀ríà máa dá o ṣùgbọ́n kì í tún ṣe capital kí ni la fẹ́ lò ẹ wá ń jáde ẹ wá ń bẹ̀bẹ̀ so ibi tẹ́mi ń lọ bẹ̀ ni pé kì
kì í ṣe jálà súfí ló ní káwọn èèyàn lọ máa kiri o, ṣùgbọ́n àwọn àáfàá súfí torí pé ọmọ yìí náà ní ìsìn ẹ̀dá kan sígbà tá ẹ rí kinní rẹ̀ kálukú náà mọ̀ pé ń bo ló bìlọ́ǹgì sí, kálukú náà ti rí náà pé ara àwọn báyìí ni. So ẹ ṣọ́ra, ẹ̀já wo mọ̀ níwọ̀n òde mólúdì ibú tẹ̀ ń lọ, so òde mólúdì ibú tẹ̀ ń lọ káàkiri ẹ ti fi ń kó báwọn èèyàn, ibẹ̀ náà lẹ ti ń sọ bí wọn ó ti máa ṣayé dáadáa, kì í ṣe tọlọ́run lẹ ń sọ mọ́ mólúdì, so kì í ṣe tọlọ́run rárá lẹ ń sọ mólúdì, so ibẹ̀ náà ní kálukú àwọn ọmọ kéékèèké ẹ rí wọn lọ máa gbé mọ́tò dẹ̀nkùdẹ̀nkù wá, wọn máa wó ńláńláńláńláńlá síbi kí òun ẹ dákun ṣẹṣẹ á rí mi náà ṣé ẹsọ ẹ ń tẹ́ ẹ fi jọ nínú àwọn tó lọ, ṣé mo dìtẹ̀ sọ pé wà lára ẹ̀sìn náà nù, ṣé tí nǹkan bá ti wà lára ẹ̀sìn wọ́rọ̀wọ́rọ̀ tẹ̀ ń ṣe Nàìjíríà, mo kó ń dé wá bíi ni o, mo kó kinní kan wá bíi ni o, ṣé náà lẹ̀sìn, ṣé ká tiẹ̀ gbákọ́, ṣé ká gbákọ́ ẹ̀yìn yẹn sọ̀rọ̀, mi fẹ́ gbákọ́ ni mi ká ọ̀rọ̀ bàbá nàbí ìyá nàbí tí Sheikh wa Yunus Akórèdé tí wọ́n sọ onímọ̀ ẹbí ṣe wáàsí lórí rédíò lálẹ́, gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ti ń sọ olódo ni yín olódo, so torí ẹbọ tẹ̀ ń ta kó ń tà ń sọ yìí náà ni o, ọ̀rọ̀ ẹbọ náà ni o, ọ̀rọ̀ ẹbọ náà ni o, so wàá tó wá ráwọn ń súnà tẹ́ ìpera yín ló ń súnà tẹ́ ń ṣe ìdíyàwó kò ń súnà níyín torí ìkórìíra Sheikh ẹ wá ń bọ̀ ta ọmọ ní yànnà ní so ọ̀rọ̀ àní torí ìkórìíra subhanallah Chelsea náà láti ń sìn àti wá sọ di Man U àti Chelsea kẹ wá ròdòdó báyìí àfi kẹ máa wá mistake káàkiri kẹ ròdòdó lọ́dún èèyàn torí gbà àjọ sí lórí láìkẹ náà ẹ sì bẹ̀rẹ̀ sí ní takododo ẹ wá sọpọ́tì àwọn wèrè Chelsea nù ẹ dákun Chelsea nù lórí àwọn tá a bá fẹ́ pé ẹ jẹ́ ń sáré kọ nọ́mbà tí a lè pè sí náà kákàntì àríyàn bíi méjì mẹ́ta kan tó lè dá sí +234 80 60 73 78 71. So àwọn tá a bá fẹ́ pè tàbá kàn fẹ́ dá sí pé kò sí ìpànìyàn nínú Súfì o tó mẹ́jà máa ti torí tí ń ṣẹlẹ̀ ká lọ pé àwọn Súfì lápá àyàn rárá o kò dá o Ìsìláàmù takorú nǹkan báwọn Ìsìláàmù kọ́ lọ́kọ́ alélẹ́yìn o, so n tí èèyàn bá ṣe ẹ sọ pé ó ṣe n tí ò bá ṣe so Súfì kọ́, ṣùgbọ́n nínú tó dá wàhálà lẹ̀ tó jẹ́ káwọn èèyàn ya gírígírí àkọ́kọ́ ń bẹ̀ òní kíni o òní jálàbì tó ti bá jálàbì kò mí pé lóòótọ́ ọ̀gọ̀rọ̀ ń Súfì ló wà ń bẹ̀ ọ̀gọ̀rọ̀ ń tí èsì Súfì wà ń bẹ̀ so wọ́n bá ti rí kọ́sẹ́ tó bá ti níṣẹ́ wo ní kálukú ṣe ké àwa ń tiwa jálàbì tí a ní tì èṣù ọ̀tàn débi tó kì í ṣe pé Súfì lọ́lọ́ kọ́ wọn ní àmọ́ àwọn Súfì tí wọ́n yé ṣe jálàbì tí wọ́n dúró pa so kódà àwọn mọ́mẹ́ tó jẹ́ Súfì tọ́jú ní mólì tó jẹ́ kinní kan onírẹ́ńtà tọ́jú àfa kódà mọ́mẹ́ tó jẹ́ sòmátì ní mọ́mí nínà tó ní rẹ́ńtà tí ń fàgá rẹ́ńtì tí ń ti gbogbo ẹ̀ àfa kan bẹ lánàá nígbà tí mo pàdé rẹ̀ nínú ọjà mo wà lọ́dọ̀ kọ́sítọ́mà mi kan so kọ́sítọ́mà mi wá sílé ọmọ wọn ló wà ń bẹ̀ àfa yẹn wá kí ọmọ wọn ó gbé láwà ní wá ọ wá ní sàlámù alaykum ọmọ ọ wá ní ọ̀ràn tí mi ọmọ mi ọ wá ní ẹni tó bá ń salu mílíọ̀nù lé yín wọ́n gbé sẹ́fẹ́ ní ẹni last month tí ń salu mílíọ̀nù létí àwọn ènìyàn ń kọ́ lọ́wọ́ bọ́tọ̀ ọmọ rẹ̀ tọ́ lọ sọ láìsí iṣẹ́ yẹn kọ̀ dá lálu mílíọ̀nù yẹn mọ̀mọ́ ó ní èmi ni ó ní òní wúláwà ní sùmùrà ní ọwá wúláwà ní sùmùrà ó ní alóde lónìí ó ní káwọn bá jẹkújẹ ló jẹ máa salu mílíọ̀nù mo ní barakallahu fik ọlọ́run jọba ń dáa fún ọ so barakallahu fik ọlọ́run jọba ń dáa fún ọ so irú eléyìí ní ìsìn ní káwọn bá òde yọ lónìí lòun fi òde káwọn bá jẹjẹkújẹ ó fi hàn ẹ ti fẹ́ gbọ́ tí jákèmọ́lì gan tí sábà sọ̀rọ̀ dáadáa ó ní kò sí bó tiẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ tó sọ ìlara ẹnìkan ló fi sọ ṣùgbọ́n òótọ́ ọ̀rọ̀ jáde ń bẹ̀ tóró náà ti pírẹ́sì Jálàbí lọ tipẹ́tipẹ́ o
ọwọ́ àti torí ẹnìkan tó ṣènáwó olófin sọ tẹ́sà fi mọ̀ pé wọ́n kẹsà ń tàn wá nínú ìlú yìí ni, kì í ṣe wípé òótọ́ ọ̀rọ̀ ni wọ́n fẹ́ establish. So kì í ṣe pé òótọ́ ọ̀rọ̀ ni wọ́n fẹ́ establish. So àfààní ọlọ́run bẹ́ẹ̀ lọ́hùn. Ramani tọpáyàn ní tèmi lè advice ìjọba Nàìjíríà ò ní pé kí wọ́n má ti sáré gbìdàjọ́ lé lórí, kí wọ́n jọ kí wọ́n mọ gbogbo ọ̀nà tí ó fi kà wọ́n yòókù, gbogbo àwọn àfáà tó gbé sórí kínní kọ́ kà wọ́n tí wọ́n bí ti ń gbaṣẹ́ tó ti yé bá wọn, kó ká wọn tí wọ́n bá wá rí wọn kó tán. Ìmọ̀ràn mi tí wọ́n rí wọn kó wọ́n pọ̀ o. Àti ẹ̀rẹ́ nìkan náà tó fẹ́ máa fi yún bú lọ́rin pé kínní kan rárá, ẹ má máa búlù. Tí ó bá sí òfin ní Maka, àwọn èèyàn náà yẹ hànà, kò síbi kankan, kò sílù tí ò dáa, kò sílù tó sì dáa tán. Ìyẹn ò dìtàmí kí á rí Ìlọrin òní ayé tí rárá ẹlẹ́yàmẹ̀yà mẹ́jọ máa wà ní wa ẹlẹ́yàmẹ̀yà nù. So kí wọ́n ti á rí wọn kó, kí wọ́n ọ̀nà tí mi fẹ́ gbà tí mo fẹ́ bá wọn bẹ̀bẹ̀ sí ni pé kí wọ́n máa kọ́ gé ọwọ́ lónìí, so kó fílẹ̀ fún bíjọ́ méjì, kán ra gé débi ọ̀rùn báyìí, kán tún gé bí báyìí, kán ra máa kọ́ wọ́n díẹ̀díẹ̀, kán máa fílẹ̀ fún bíjọ́ méjì, kán máa jẹ̀rora báwọn tó tí tí ò fi bọ́ọ̀dì àlékè àmọ́ kí wọ́n máa lè ṣe báwọn kọ̀rọ̀ dáa. Ìfẹ́ mọ̀kàn lọ́nù ṣẹ̀dá náà mọ̀kàn nígbà pé àkúlò ẹ̀bí so ọlọ́wọ́ ṣàánú wa. Wọ́n lọ́mọ àfá àgbà ni ẹnìkan ní bàbá rẹ̀ ṣẹ̀ṣẹ̀ kú ni, tẹ́ bá wo orí kíní rẹ̀ náà rí pé gbogbo December yẹn bóyá ní bàbá rẹ̀ kú tí wọ́n ń gbogbo àwọn àfọ onífìdá o, ìyẹn wọ́n ràn wọ́n náà wọ́n sọ bẹ́ẹ̀, mo jókòó tì láàárọ̀ tí mo wò ní wọ́n ràn wọ́n náà wọ́n sọ bẹ́ẹ̀ o. So tí wọ́n bá ṣe wọ́n ní àfá àgbà ó ní bàbá rẹ̀ nǹkan so bàbá rẹ̀ sì ṣẹ̀ṣẹ̀ kú ni, ṣé àwọn èèyàn fẹ́ máa fi mí pléèdì fún ni nígbà bàbá rẹ̀ kú, ṣé bàbá tèmi ò kú? Ṣé bàbá tèmi ti kú láti 95 náà, so ó ṣe àdí wàhálà. So ó ní kíláàsì tá a wà, ilé kí ó la wà, ìpìdàyé la wà ńgbà náà jẹ àti kí ló tó kù, ìsáṣẹ́ ìpìdàyé àbíbo láti ẹ̀wà ńgbà náà. So tẹ̀mí jáde láyé sẹ́yìn wá sọ wá di wèrè, ṣùgbọ́n náà fi márùn lárọ́gbọ́ Ọlọ́run fi kẹwa gan. Wàláì dáadáa ni wọ́n kọ́ wa, manhajù wa dáa, so àkídà wa dáa, tàwhídù wa dáa. So ọmọ tílé kí ó ní kó júwe ọ̀nà nítọ́bọ́ wá rí ọlọ́yà lẹ́yìn ìgbà náà àwọn ti bọ́kùn lọ́rùn rẹ̀, wọ́n kọ́ tàwhídì látàwálẹ̀ tí ìdáyé tó fi jáde sọ́wọ́ ṣàdá, kì í sí àwọn tàwhídì onífálísáfà. So wọ́n kọ́ gidi. So tá a bá ti rí pé àwọn ilé ti gbé nǹkan tó dáa kalẹ̀ lójú aláyé ti dáyé náà ni ẹ ti mọ rí kàńdá náà rẹ̀ sí ẹ lè rí kàńdá. Bọ̀tẹ́ lómìn kọ́ ọmọ pàtàkì tàwhídì tá à ń sọ àṣọ wípé àní dẹ́sẹ̀ ìmọ̀ Ọlọ́run lọ́kàn tí ó lé ọkọ̀ níbi kó o sóògùn o lè dẹ́sẹ̀ ní o, ṣùgbọ́n wọ́n kọ́ ní pé ní tí ó sọ́dọ̀ lórí igbó ayérayé bí kọ́ ọmọ wógun wó káàkiri àbí ọmọ wa lo pátì ààrẹ èèyàn àbó ní tó lo pátì ààrẹ èèyàn gẹ́ má ṣẹbọ má ṣe jálàbí, gbogbo ẹ̀ ni wọ́n kọ́ nu tàwhídì táwa ń sọ. Ní tí tàwhídì dúró lé lórí gangan náà nù, tó bá ti rẹ́ni tí ń bá tàwhídì ìjà ẹlẹ́bọ ni. Àfá ti bá ń sọ pé ẹwọ́ ní tàwhídì kí ní gẹ́gẹ́ báwọn gẹ́gẹ́ tàwhídì yẹn náà ní ń sọ. Níbi òpin tàwhídì ti wá pín ó ní kọ́ ọkọ́ nípa al-firaqu ad-dalla, wọ́n máa pè ní al-aqidatu wal-adyan. So ibẹ̀ náà ni ó ti máa sọ̀rọ̀ pé àwọn wo ni firqa báyìí, bẹ́ẹ̀ wọ́n máa pínra wọn, ọba kọ́ tàwhídì parí ó dé bẹ́ẹ̀, àwọn wo ni sẹ́ẹ̀tì báyìí, kí náà di ọ̀kan wọn, kí náà di ọ̀kan Ahmadiyya, kí náà di ọ̀kan Sufiyya, kí náà di ọ̀kan Qadiyaniyya, nǹkan gbogbo ẹ̀ báwọn, àwọn Maturidiyya, kí náà di ọ̀kan wọn. So Ọlọ́run yóò sálẹ̀kùn àná rẹ̀ nìkọ̀ọ̀kan wa. So inshallah ń bọ̀ bá dalẹ̀ á pàdé lórí program lórí rédíò inshallah tá a sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ bàbá ànàbí àti ìyá ànàbí. Ẹ má mú déètì oṣùlẹ̀ o, ẹ bá mú déètì oṣùlẹ̀ àwọn àfáà Yorùbá nation nìyẹn o, má yà Yorùbá nation o, wọ́n mú déètì àwẹ̀ lẹ́ o. So subhanaka wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.